economy burúkú tá ń lò yìí economy burúkú ni ó ti gbaṣọ lọ́rùn àwọn èèyàn economy tá ń lò yìí ó ti gba mọ́tò nídìí àwọn èèyàn economy tá ń lò yìí ó ti gbóúnjẹ tó dá lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kan gbé mọ́tò kiri ni pé kọ́mọ láyé mi ti bàjẹ́ yányán in tí ń ra epo tí ń ra iná ń gbàrún rẹ̀ ni ẹlòmíì ò tẹ nǹkan tó ń ṣe lásìkò yìí kí ló wá dé. kí gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lónà kọ̀ọ̀dù kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wá ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. a kú bójọjọ ti rí káàkiri tìrú tòró orílẹ̀-èdè àgbáyé gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní tilé toko a kí yín tológun a kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ a kí yín afohùn fẹ̀ kí yín lónìí pé gbogbo ibikíbi tẹ́ ẹ wà létí òkun ni a kí yín nípa ọ̀sà a kí yín nídòròmí àwísẹ̀ gbójú rere ti máa wálé ayé a kí yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá a kí yín pé ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta a sì kú òjòjò ìlú yìí níbi tá a bá pọ̀n nípọn gbá ìlú yìí délé ní a kí yín ẹ̀yin tẹ́ wà nílùú Nàìjíríà tẹ́jọ́ ọmọ Yorùbá a kí yín ẹ̀yin tẹ́ sì wà lẹ́yìn odi a tún kí yín nítorí pé bí ṣe ń ṣe ẹ̀yin tẹ́ wà lẹ́yìn odi bẹ́ẹ̀ náà ní ń ṣàwàtà wà nílé títí yín kàn sàn ju tiwa lọ ní nítorí pé ẹ̀yin ò sí bí ìgbájú ìgbámú eléyìí tíjọba ń ṣe fún orílẹ̀-èdè yìí lọ́wọ́ Ọlọ́run ò jẹ́ kẹ́yìn bá wa wà ń bẹ̀ ibi tètè yín ti yàtọ̀ nu tó ti sẹ́ ju tiwa lọ. Oríṣiríṣi nǹkan ló wáyé lórílẹ̀-èdè yìí tó le tá a sì fẹ́ sọ̀rọ̀ káfa kò mú òkun bẹ̀ yọ pàápàá jùlọ láti rán àwọn ọmọ òtù òjìire létí ìrìn àjò tí ń bẹ wájú wa torí tá a bá ní ká mọ wòran bí nǹkan ṣe ń lọ yìí nǹkan ó bàjẹ́ o kó mọ́ bá wa lọ bọ́ sórí torí ìgbájú ìgbámú tí kẹ́ríkẹ́rí bá ròde ilé ìta ń rí lọ́wọ́lọ́wọ́ yìí látọwọ́ ìjọba bàbá Tinubu ni mo ṣe ní kí n tún mú ìtanijí wá lórí àsọpàtì ọ̀rọ̀ wa lórí ọ̀rọ̀ bó ni Yorùbá ó ṣe gba òmìnira torílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ó fi dá dúró torí ẹ má jẹ́ ká parọ́ tanra wa jẹ the only solution gbogbo ohun tó lè mú ìdùnnú bá ìran Yorùbá láyé ó ní kí Yorùbá ó dá dúró wọ́n ní tí ará ilé ẹni bá ń jẹ kòkòrò kí kòkòrò tá a bá tètè pé ká sọ fún oorun rẹ̀ níjà sùn lóru olélé ìta ń rí lọ́wọ́lọ́wọ́ yìí a ti pàṣàmọ̀ a ti fọ́ lẹ́nà a ti sọ lédè tó yẹ kóró fún bàbá Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n ó kọ̀ òkè tí ọgbọ́n kò ṣe tá a ti gbọ́ tiwa aṣọ débi wípé àbáṣà sí àwọn mọ́là ni àwọn kan tó jà wá níyàn wọn ní kì í ṣàṣàṣì ni pé fẹ́ ẹnu bàbá ni bàbá ń ṣe ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kì í ṣe fẹ́ ẹnu lásán ni Ọlọ́run Elédùmarè kì í ṣe fẹ́ ẹnu lásán olùjọ́ tó bá fi báírò lẹ̀ báyìí pòun kúrò ní ipò àpèrè tó wà yẹn kó tó mọ̀ pé nǹkan ti bàjẹ́ kò lè mọ̀ torí ẹ̀ la ṣe mọ́rọ̀ tá a fẹ́ sọ lónìí wá láàárín ìlú a rí oríṣiríṣi fídíò
a rí oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ń fẹ̀hónú wọn hàn lórí bílù ti rí bílù ò ṣe fararọ àwọn èèyàn fa. ẹ̀yin adarí wa gbogbo ò lè jáde bá kan náà àwọn ìtàn ni wọ́n mọ̀ sọ lórí wa ẹ̀yin lọ́lọ́run fi síbẹ̀ ìbúrò àwọn tó wá súnmọ́ yín ó yọ tọ̀ nìkan tí wọ́n sọ fún yín ẹ jẹ́ káwọn sọ ọ̀kan tó ń ṣẹlẹ̀ fún yín. ẹkọ́nọ́mì burúkú tá à ń lò yìí ẹkọ́nọ́mì burúkú ni ó ti gbaṣọ lọ́rùn àwọn èèyàn ẹkọ́nọ́mì tá à ń lò yìí ó ti gba mọ́tò nídìí àwọn èèyàn ẹkọ́nọ́mì tá à ń lò yìí ó ti gbóúnjẹ tó dá lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kan gbé mọ́tò kiri ni pé kọ́mọ́lá ayé mi ti bàjẹ́ yányán in tí ń ra epo tí ń ra iná ń gbà rẹ̀ ni ẹlòmíì ò tẹ nǹkan tó ń ṣe lásìkò yìí kí ló wá dé ẹkọ́nọ́mì yìí ti gbà láfíà lára ẹlòmíì oògùn ló ń live on a daily basis owó tó fi oògùn ó ti dàgbà kò ṣàṣàgbákò nípa jọmọ Nàìjíríà this is too much now. Àwọn tó rò pé wọ́n tọrọ owó wọ́n ti ń tọrọ owó ẹ̀yìn lọ́ra nǹkan táyìn náà gbèsè pẹ̀tọ̀ sáàjẹ́ kémi náà wọ́n múra wọn you will see people begging for money àwọn ọ̀tọ̀kùlú honourable people not honourable anymore àwọn ìyá àti bàbá wọn ó ní wọ́n ṣe máa ń ṣe láàrin ara wọn àwọn ọmọ onímọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn ọmọ tí mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí wọ́n ń yarí fúnra wọn ni bàbá mi ti sálé ìyá mi ti sálé nítorí pé wọ́n fọ́ wọn lóúnjẹ ṣàṣẹ̀gbákò bá jẹ́ Nigerians ni the rate táwọn èèyàn fi ń kọ̀ lórílẹ̀ Nàìjíríà lọ síbòmí ó ti lágbára. We have people that can talk, not to fight jagidijagan, but they will not talk. I'm voicing for the whole masses, average Nigerians. This is not easy anymore. So dáhùn nípa jọmọ Nàìjíríà ẹ jẹ́ kí wọ́n sọ kíní kan fún yín. Ẹ ń sọ wípé ọ̀rọ̀ epo yìí wípé few people àwọn tí wọ́n ń kó ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà sápọ̀. Ṣebí you know them now? Why don't you deal with them? Ṣebí ìjọba amúnilógún ni wọ́n mọ̀? We deal with them, not the whole Nigeria. Kí wọ́n máa sọ́fà fún nǹkan ẹ̀ṣẹ̀ tí wọ́n mọ̀ dí. Àwọn èèyàn lọ ń gbà àwọn ọ̀kadà ẹ̀gbọ́n ni àwọn èèyàn rí mọ́tò gbé jáde mọ́ kí ló dé sàdáràn ni èyí ò bẹ́ẹ̀ kí ló wá dé àwọn fíìmù pípé wọn kọ́ kí ló dé níbo ló fẹ́ kó lọ ẹ jẹ́ kí n sọ fún yín ọba tó jẹ tìlú rojú ànígbàgbé ẹ̀ èyí tó jẹ tìlú dàrú ànígbàgbé ẹ̀ ọ̀rọ̀ ìwé bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹ̀mí oníkálukú àti gbé síwájú rẹ̀ oníkálukú fi ìyẹn pẹ̀lú nǹkan tó bá wù ẹ̀yin ní Ọlọ́run. ọ̀rọ̀ yẹn jù báyẹn lọ wúmà yẹn fara ya gan ó fara ta nítorí situation tá a bára wa lórílẹ̀‐èdè yìí ó fara ta ẹjọ́ tó tọ́ lọ. ẹ tó gbọ́ àfa Làbíbù ń sọ̀rọ̀ yìí. báyìí lẹ́yìn ọdún kan báyìí àti ilé kankan nǹkan tó ń bàjẹ́ sí ni ohun tí wàá bàjẹ́ sí ju bí Buhari ṣe wà ń bẹ̀ gan-an lọ. bàbá Tinubu ẹjọ́ tó tọ́ lọ́hùn torí àti Allah wa rasula wa ulul amri minkum ulul amri ní ẹjọ́ tó tọ́ lọ́hùn omi kò sí ọ̀nà kò sí epo ìwọ̀n sí kò sí nǹkan tó iná gbogbo tí wọ́n sọ pé èèyàn fi ń gbádùn ayé kò sí fún tálíkà Nàìjíríà. bàbá ẹ lè jáde ẹ sọ pé ẹ̀yin ló kàn èmi wà nínú àwọn tó sọ pé bẹ́ẹ̀ ni ẹ̀yin ló kàn ní ò gbowó lọ́wọ́ yín dì sí o kò sí èèyàn Tinubu kan tó fún mi lówó à ń kàn ń tẹ̀lé yín pẹ̀lú fẹ́ àti gbàgbọ́ pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ la ẹkún lọ pẹ̀lú àfáà Làbíbù Lágbàjì ló sọ̀rọ̀ tán yẹn ó ti fẹ́ la ẹkún lọ. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ẹwà èdè kan tí bàbá kan fọ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. àfàìmọ̀ kájà ó máa jòkó adití o. ṣé ń gbọ́. adití ti dákú ẹkúnnù ló ń pọ̀fọ̀ àtàyè ló ń jataari adẹ́tẹ̀ ló má bẹ fẹ́lẹ́ dání báyìí tó lóun fẹ́ bá wọn sí gbẹ́rẹ́ fún un. àrò tó sì jọ́rẹ̀ ló jókòó kalẹ̀ tó ń sunkún pé tí adití bá fi kú òun ò lẹ́sẹ̀ tó ń fi gbé sàárè rẹ̀ o. àfàìmọ̀ kájà ó máa jòkó adití. ṣe báwa náà rí lóko okun ká tó gbé ẹ̀pà sí àbí àmọ́ níbi lóko ká náà lè so ẹ̀ àmọ́ ọmọ wa lẹ̀ kó tó kú ní níṣu. That is it. That is just it. It appears we are neck deep in it. We don't have any power of our own, and we don't have any helper at all. Àfàìmọ̀ kájọ́ ọmọ jòkó adití. Àmọ́ ilẹ̀kẹ̀ mẹ́jà lé mẹ́jà ta ibì kan náà ni ó jẹ́ sí. mo fẹ́ rán yín létí nǹkan kan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ní bíi ọgbọ̀n ọdún sẹ́yìn
òun ló gbé mi wá sórí ìkànnì yìí. Ó lè má tí ìtọ́gbọ̀n ọdún but close to ọgbọ̀n ọdún. Nígbà tí wọ́n mú bàbá wa Matthew Kìkíọlá Ọbásanjọ́ tí wọ́n mú fún coup, tí Abacha mú wọn fún coup ò ṣe coup, ó tì í mọ́lé, ó là mẹ́wọ̀n. Ó mú Ọládipúpọ̀ Díà, ó sàn òun náà tì mọ́lé, ó lóun náà fẹ́ ṣe coup nínú ìran kan. Ó ní coup àwọn méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló pé o. Bẹ́ẹ̀ ni Abacha sì dájọ́ ọkú fún wọn. Ó fi ọjọ́ ọkú lé àwọn méjèèjì lórí. Ó mú Abdulkareem Abdulsalam ọmọ ìlú Ìlọrin, ọmọ Yorùbá ni tọrọ ọmọ ìdí àpẹ ni, ọmọ bíbí inú descendant Àfọ̀njá, òun ni bàbá wa Abdulkareem Ìlọrin nígbà yẹn. Karim Adisa, sorry, bàbá wa Karim Adisa ọmọ ìlú Ìlọrin, ọmọ àrọmọdọ́mọ Àfọ̀njá ni. Ó kó wọn pọ̀ ó jẹ́ mẹ́ta, ó sán mẹ́tẹ̀ẹ̀ta tì mọ́lé. Àwọn Yorùbá mi wà ń bẹ̀ o, láfíríkà gbogbo àwọn General Àyìnlá gbogbo wọn náà wà nínú wọn gbà yẹn tó sán tì mọ́lé tó náà fẹ́ ṣe kú. Ó wá dájọ́ kú, ó pète kú, ó pàlẹ́ ikú lé wọn lórí, ó fún wọn lọ́jọ́ tí wọn ó kú. Mo fẹ́ sọ kankan ní o nípa àràn Yorùbá fún yín lónìí. Nígbà tí ó kù dẹ̀dẹ̀ tí wọn ó kú, tó rọ́jọ́ ti wà lórí wọn, ẹ̀wọ̀n pé téèyàn bá dá ọjọ́ ó pé bá a bá dọ́gbọ̀n oṣù, ọgbọ̀n oṣù ó padà kò. Ìjọ ègbèrègbè Abacha ń bẹ́tò kú lọ lórí àwọn ọmọ Yorùbá yìí tó sàsí àtìmọ́lé. Àwọn ọ̀ràn míì náà ń bẹ láàrin wọn tó jẹ́ran Haúsá àbí Fúlàní tó kókò mọ́ wọn. Ẹ̀mọ̀ pé ó lọ́gbọ́n tó máa fẹ́ ṣe kú báyẹn, àwọn tó tágẹ́ẹ̀tì ó kàn fi àwọn bíi èlé bíi méjì mẹ́ta sí láàrin tí wọ́n fi gbé ìrìn àjò yẹn lẹ́sẹ̀ sódà wọn ò ní sọ pé ó wà sentimental. Yorùbá ti bẹ́ẹ̀ gbogbo balẹ̀ Yorùbá pátá ló bẹ Abacha kò gbà. Gbogbo ṣàìwò olú yìí ló bẹ Abacha kò gbà. Ó láfi tẹ́mi wọn bá bọ́ tó náà fẹ́ ṣe kú pàrọ̀ ni. Aláké tilẹ̀ Ẹ̀gbá ó padà sẹ́gbàá. Aláàfin Ọ̀yọ́ bàbá Lámídì tó ṣẹ̀ sílẹ̀ wọ̀ yìí ó padà sọ́yọ́. Gbogbo wọn pátá. Síjú Adé Olúbùṣe ẹ̀rí ogun àbá padà sílé Ifẹ̀. Gbogbo wọn ti bẹ̀bẹ̀, wọn wárí f'Abacha. Má fi kú pa àwọn ọmọ Yorùbá, má fi kú pa wọn, jáfẹ́ wọn, dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Ṣé ẹ mọ ológun pé yóò máa rẹ́rìn ni tó sì fẹ́ ṣe inú rẹ̀ wà ń bẹ̀. Kò pẹ́ kò jìnnà ọjọ́ tí ó pa wọ́n, ọjọ́ náà jáde lórí pépà. Gbogbo ayé ti rí i pé ìjọba yìí o wọn ò fààyè lẹ̀. Mo fẹ́ fi bí Yorùbá ti tó, mo fẹ́ fi hàn yín lónìí. Wọ́n wá mú àwọn ará Ẹ̀gbá wá jókòó, wọ́n pé bíríkótó, wọ́n wá gba oko awo lọ. Pé bóòlù àti rìnrìn àjò yìí tí Matthew Kìkíọlá ò fi ní bá ogun lọ lọ́wọ́ Abacha. Bẹ́ẹ̀ náà ni odidi Àwùjalẹ̀ báwùjalẹ̀ ṣe tóun bó ṣe káàtó tó yẹn. Àwùjalẹ̀ ló lórí awo ilẹ̀ Ìjẹ̀bú. Nínú ìṣẹ̀dálẹ̀ tiwọn, nínú ẹ̀yà Yorùbá kan tí Ìjẹ̀bú jẹ́, ọba ló lórí awo ìlú. Kábíyèsí wá sọ̀ mọ́ gbogbo àwọn aláwo, wọ́n wá jókòó sáàfin Àwùjalẹ̀. Kì í ṣèjẹ̀bú Òde ní díà ti wà, ṣùgbọ́n ó gbé orúkọ kan lórí, ó gbé orúkọ Ìjẹ̀bú ó gbé sórí, ètò sopọ̀ mọ́ Àwùjalẹ̀ nu. Torí tó bá ń dárúkọ Ìjẹ̀bú wọ́n sì máa bọ̀wọ̀ fún Àwùjalẹ̀.
Àwùjalẹ̀ wá gbé ọ̀rọ̀ ìṣíwájú àwọn awo tó bá jẹ́ pé lódodo ní ìrìn àjò yìí àwọn bàbá wa ti rìn rí táwa náà wá kọ́ńtínì nínú ìrìn àjò tá à ń rìn yìí ẹ̀mí Díyà ò gbọ́dọ̀ bọ́ sọ́wọ́ Abacha. Àwọn awo sì gbọ́ wọn ní tó ẹ ti rán lọ́wọ́ fún ṣẹ́ àìní jẹ́ ti jẹ́ wọ́n dẹ̀ tàdí kán wọ́n bẹ̀rẹ̀ agbóko awo lọ́wọ́ kálukú bẹ̀rẹ̀ sí ní mú un tó bá mọ̀ wá wọ́n ń dájọ́. Mo sọ kinní kan mo ní mò ń mú kinní kan bọ̀ pé agbára Yorùbá táwọn bàbá wa pamọ́ tí wọn kì í fi sóde mò ń bọ̀ ń bẹ́ ǹjọ́ kan ẹ gbádùn ẹ̀ gan. Yorùbá kù sínú ilé tí Yorùbá bá sọ fún yín pé yìí fi Yorùbá hàn ọ́ wọ́n ti bá dójú ẹ̀ tán pátápátá nìyẹn o. Yorùbá wá fi Yorùbá hàn Abacha pé Yorùbá ní ń bájà lọ́wọ́ kì í ṣe Díyà ló ń bájà kì í ṣe Matthew Òkìkíọlá ló ń bájà Yorùbá lọ kọjú ogun sí tó ń bájà. Àwa náà wà bá ọjà á fi Yorùbá hàn wọ́ wọ́n wá fi Yorùbá hàn. Wọ́n wá gba ìrìn àjò wọ́n wá bẹ̀rẹ̀ ìrìn àjò ọlọ́jọ́ méje kan. Wọ́n bẹ̀rẹ̀ sí ní tù wọ́n bẹ̀rẹ̀ sí ní bà eléyìí tó yẹ kí wọ́n fún lépo wọ́n fún lépo eléyìí tí ó gbòbì wọ́n fún lóbì eléyìí tí ó gbẹja wọ́n fún lẹ́ja eléyìí tí ó gbẹkú wọ́n fún lékú. Ha ìbà Yorùbá ẹni tí ò bá rí wàhálà Yorùbá rí òní ó mọ̀ sọ pé kò sí nǹkan kan nǹkan bẹ́ o àgùntàn tọ́mọ rẹ̀ sọnù ó ní nǹkan bẹ́ẹ̀ Yorùbá ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ padà ẹni tó bá ní Yorùbá pé tá bá lùlù ogun kéèyàn lọ sùn ẹni bá sì tún ní òwú òtẹ́rù ẹ sọ fún ẹlẹ́lẹ́yìí tó fẹ́ fi tàná nìkan ló mú dání tí òjò tẹ́rù nù. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ìrìn àjò yóò tí ì wọjọ́ márùn-ún tí gudugbẹ́ fi já l'Àbújá àtàrí mátàrí dòní ọ̀rọ̀ náà dohun àjẹgbé. Díyà jáde wọ́n ní fínní ládìẹ mọ́ tó kó ìmọ̀ bọ̀. Díyà jáde Ọbásanjọ́ jáde pẹ̀lú àlàáfíà ara tí ó sì sí ìdájọ́ kankan lórí wọn. Ẹni tó pèlè kú lórí wọn ò ló forí gbé ẹbọ kú lọ. Abacha kú kó tó pé ọjọ́ kú ọ̀la ó kọ̀la tí Díyà ó kú tí wọ́n lọ pa wọ́n ti gbé kúrò ní Àbújá ẹ lọ ká níìsì ẹ dáadáa wọ́n ti gbé Díyà kúrò l'Àbújá wọ́n ti gbé débi tán gbé wọn lọ níwájú Kánò lọ́hùn ibẹ̀ náà ti fẹ́ lọ yanjú wọn. bọ̀bọ̀ ọmọ Yíbò kan tó wà nú àwọn tí wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ yẹn ló ní nígbà táwọn dé inú ilé táwọn ti fẹ́ pa Díyà pé wọ́n ti faṣọ bò wọ́n lójú kúrò l'Àbújá wọn mọ́ ibi tán lọ kò sẹ́nibọ́dì tó mọ location pé nígbà táwọn gbé débẹ̀ wípé bọ̀bọ̀ lọ kílà àgbà yẹn gbàgbé orúkọ ẹ̀ Sergeant Roger ó ti fàbọn yọ ní kọ́ọ̀ yẹn wọlé pé Abacha kú. Ó wá fẹ́ go ahead láti pa Díyà ó ní bọ̀bọ̀ ọmọ Ìgbò yẹn sọ fún pé tó o bá dánwò gbogbo àwọn làwọn tàn síbí tó o bá fi lè dánwò gbogbo àwọn pátá làwọn máa tán síbí báyìí pé the best thing kó hang off ìbọn ẹ̀ ló bá gbé ìbọn ẹ̀ lẹ̀ ló bá ní kí ni káwọn ṣe ẹ fi ẹlẹ́lẹ̀ nílẹ̀ ẹni tó ọ̀dà kú fún wọn ti kú kí wàá lẹ́fẹ́ ká ṣe ẹ̀rù dẹ̀bá lẹ́ máa fi mọ mẹ́sàn bí wọ́n ṣe rìnrìn àjò gbà yẹn ọ̀rọ̀ tí mo sọ yìí wà lórí Time Magazine 1998 ẹ lọ wò ẹ lọ kà dáadáa n tó sèvù Díyà nìyẹn ìrìn àjò lámbà bàbá alẹ́ Yorùbá rìn òun ni Díyà fi bọ́ nínú ewu Díyà bọ́ nígbà tí Díyà bọ́ tí ò sí wàhálà mọ́ Ọbásanjọ́ náà bọ́ àwọn ará Abẹ́òkúta náà gbìyànjú tiwọn òun náà bọ́ ìrìn àjò yẹn ó wà fẹ́ tán ọmọ Yorùbá bíi 6 tó wà nú àwọn tí wọ́n fẹ́ pa ń gbà yẹn Abẹ́òkúta tó wà nú wọ́n fẹ́ tó 4 Ìjẹ̀ṣà bẹ́nu wọn Ìlọrin bẹ́nu wọn bẹ́ẹ̀ ni Èkìtì bẹ́nu wọn àti Ìjẹ̀bú ẹ wo ta ni ó kàn nílẹ̀ Yorùbá nígbà yẹn
ẹ wò ìrìn àjò táwọn bàbá wa rìn torí ẹ̀ la ṣe máa ń fi gbogbo ọjọ́ ṣàdúrà fún Àwùjalẹ̀ tó kù nú àwọn àgbààgbà yẹn àfi máa ń ṣàdúrà fún pé Àwùjalẹ̀ Ọlọ́run á jẹ́ kí ojú tó máa rọ́dún Ọlọ́run á ṣẹ̀mí bàbá lẹ́gígùn. lẹ́nìí táwa wà nínú ẹ̀ mo wá ń try láti sọ fáwọn ọmọ Yorùbá lẹ́nìí pé tọ́rọ̀ bá kan òkè tó kanlẹ̀ Yorùbá ló kú bí tá a máa ń gbégbà òun ló mú mi máa wá síwájú yín gbogbo ìgbà tí mo fi rán yín létí ìjà òmìnira tí ń bẹ wájú Yorùbá. tí ilẹ̀ Yorùbá tí ìlú ò bá rójú tí ìlú ò ráàyè tẹ́kù ò bá ké bí eku tẹ́yẹ ò dẹ̀ ké bí ẹyẹ tọ́mọ èèyàn ò fọ́n bí ọmọ ènìyàn ìrìn àjò wo làwọn bàbá wa máa ń lò látijọ́ ọgbọ́n wo ni wọ́n máa ń dá sí kò sígbà kan lórílẹ̀ alàyè tí nǹkan yìí rí bó ṣe rí fún ìran Yorùbá lónìí kò tí ì sígbà kan lórílẹ̀ alàyè tí kì í rí bẹ́ẹ̀ kò sì sí orílẹ̀ tí kì í ti ṣẹlẹ̀ ṣùgbọ́n gbogbo orílẹ̀ ló ní tí wọ́n máa fi kojú wàhálà tí wàhálà bá dé. ìrìn àjò wà ní Yorùbá tí máa ń rìn látijọ́ tá a pàtì òun ló ń fa gbogbo orú àrífín tá à ń rí lénìí. àrífín ni àrífín ńlá Bọ́lá Ahmed ọmọ Tinubu ó fojú Yorùbá gbolẹ̀ púpọ̀ wàláì ó fojú Yorùbá gbolẹ̀ kì í ṣe nǹkan tá a fẹ́ kì í ṣe nǹkan tá a rò lábá o kì í ṣe nǹkan tá a rò lábá bàbá yẹn jẹjú everybody kò kí ẹ̀ àfi tara ara ẹnìkan irú ẹkọ́nọ́mì wo apàṣàmọ̀ apálówe pé wọn ò kí ń ṣe ilé ayé bẹ́ẹ̀ nígbà tí bàbá bá mú ìyàwó àtọmọ rẹ̀ tó kì wọ́n sínú àwẹ̀ tó ń wá ara búrẹ́dì àtàkàrà tí ń lọ ń jẹ lẹ́yìn kùlé tí wọ́n á sọ fún ìyàwó àtọmọ pé wọ́n fọkàn balẹ̀ pé àá yanjú ọ̀rọ̀ ibi tí ń bẹ ńlẹ̀ yìí òun sì ń kí búrẹ́dì àtàkàrà mọ́lẹ̀ lẹ́kùlé tí ń jẹ tí ń mu ọ̀rọ̀ bọ̀lé lórí. irú orúkọ wo là á máa sọ̀rọ̀ abiyamọ tí bá ń ṣe bẹ́ẹ̀ ọ̀dájú abiyamọ lórí orúkọ tó yẹ irú ẹni bẹ́ẹ̀ ọ̀dájú abiyamọ tí òru ọ̀la rẹ̀ ṣe bọ́ sọ pé ọmọ ẹni lọ́la ẹni nígbà téèyàn ò bá kíà lórí àwọn ọmọ rẹ̀ mọ́ pé ebi ò bá pa wọ́n kú tí ò kíà lórí ìyàwó rẹ̀ pé ebi ò bá pa kú tó sì wá kọ̀rọ̀ ibì kan tí ń fi búrẹ́dì àtàkàrà tí fi ń gán kóòkì tó wá ní káwọn ọmọ àtìyàwó máa fọkàn balẹ̀ pé yóò padà dá irú ẹni bẹ́ẹ̀ kí lorúkọ tó yẹ ká pé ọ̀dájú abiyamọ torí ẹ̀ ló gbé mi wá lọ́sàn gangan lónìí pé ẹjọ́ Yorùbá níbo làwọn àgbààgbà náà wà ẹ jáde mi ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ti Nàìjíríà mọ́ lórí ọ̀rọ̀ bóun ni Yorùbá ó ṣe dá dúró bóun ni ilẹ̀ tiwọn ó ṣe tò ẹ jẹ́ ká wá wọ̀rọ̀ kọ̀ ká fi ṣàdá ẹ jẹ́ àárín bí wọ́n ti máa rìn kó lè bá a rí bó ti yẹ kó rí ẹ jẹ́ à ń fi ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ jẹ́ à fi lọ ẹ jẹ́ à gbé wọlé odù ọ̀rọ̀ yìí kọjá ọ̀rọ̀ tá a lè máa fojú wò òun ló wà lọ́rọ̀ tí mo sọ bàbá wa Kẹ́tóyè ńgbà yẹn wípé Kẹ́tó lè pe nǹkan lórúkọ kan àwọn nǹkan kan wà tá a máa sọ jáde lẹ́nu tí kì í rí bẹ́ẹ̀ mọ́ a máa nídìí gbogbo ẹ̀ pátá ló máa ní spiritual influence tá a bá fẹ́ gbégbèsè ó níbi Yorùbá ṣe máa ń gbé tá a bá fẹ́ dáwọ́lé nǹkan ó níbi Yorùbá ṣe máa ń rìn wọ́n ní Yorùbá ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ ìtọ̀sẹ̀ òun ló ní Ọ̀yọ́ ẹjẹ́ àjókòó ẹjẹ́ àpébírí kótó ká pébírí kòtò káàrin báwọn bàbá wa ti rìn láti lẹ̀ tí fi máa rí bó ṣe yẹ kó rí tí ìlú ò bá rojú tí ò ráàyè ó ní ọgbọ́n táwọn ará àjọ máa ń dá ẹjẹ́ àdá àsìkò tá a wà yìí náà wọn ò gbà gbogbo gbèsè tá a bá gbé wọn ò gbà ẹ má bẹ̀rù ẹ má jẹ́ kójú ó tì í ẹ dìde sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà ìlú yìí ẹ̀yin lọ́balọ́ba ẹ pàròkẹ̀rẹ̀ ẹ̀yin papọ̀ mọ́ra wọn tó bá jẹ́ pé lódodo ẹ̀jẹ̀ ọba
tó tẹ̀lú ní bẹ lára yín ẹ sọ̀rọ̀ àṣẹ jáde ẹ pàṣẹ àwọn èèyàn ń bẹ lórílẹ̀ yìí tí wọ́n yìí kù gbogbo nǹkan bàbá wa sì ń bẹ ń bẹ tí wọ́n lè dáwọ́lé tí wọ́n lè lò tí ó yanjú ìrìn àjò wa lọ́wọ́ kan ẹ ṣàánú. Mo sọ̀tàn kan fún yín lórí ọ̀rọ̀ ìlú kan tí wọ́n ń jà sí oyè lọ́balọ́ba ìdílé méjì ọmọ ọba ni wọ́n máa ń jà sí lọ́balọ́ba pé èmi ló kàn ìwọ ló kàn wọ́n wá gbéra wọn lọ sílé ẹjọ́ wọ́n wá ń tà sílé ẹjọ́ bọ́ sílé ẹjọ́ àwọn apá kan wọ́n ń rójú rere ìjọba bọ̀ àwọn apá tó kángun sí oyè yẹn tí gbogbo aráàlú fọkàn tẹ̀ pé ó yẹ kí wọ́n jẹ́ ọmọ oyè àwọn ò rójú rere ìjọba àwọn méjèèjì wá fọ́ àwọn ìdílé yẹn wá jókòó jọkan pé ẹja ṣàpérò ọmọlé wọ́n wá pé wọ́n pèdè wọ́n pe ọmọ onílé wọ́n pe ọlọ́mọ lóṣù ilé wọn wá kóra wọn jọ ságàjú ọba wọ́n wá bèèrè wọn léèrè pé ṣé kò sí agbára lọ́wọ́ yín mọ́ ni ẹ̀yin ọlọ́mọ lóṣù ilé yìí tó jóbìnrin gbogbo wọn wá ojú ara wọn pé agbára ń bẹ kí lẹ fẹ́ wọ́n wá bèèrè lọ́wọ́ àwọn ìyàwó wọn náà ẹ̀yin ìyàwó ilé ọba ṣé kò ságbára ni gbogbo wọn agbára ń bẹ kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ béèrè kankan wọn sọ dìgbà táwọn bá tó béèrè wọn ẹ béèrè ni àwọn ò lè dédé máa fún yín ní nǹkan láti pẹ́ béèrè ókè báyìí la fẹ́ wọ́n ní ẹ sọ̀rọ̀ láti ẹjọ́ yìí tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ bá dé ẹ kàn ṣe ẹ máa tẹ̀ ẹ nífẹ̀ẹ́ kí ìyàwó ilé yín ó mọ̀ ẹ nífẹ̀ẹ́ kóbìnrin ó mọ̀ ẹ máa sọ pé ọ̀rọ̀ awo ni kì í sọ̀rọ̀ obìnrin náà ọ̀rọ̀ tẹ́ ẹ lọ yanjú kò níyanjú ẹ wá ń sáré bọ̀ nílé nígbà tọwọ́ pankẹ́rẹ́ tó yín níta ẹ wá ń sáré padà bọ̀ nílé ókè kí lẹ fẹ́ wọ́n ní àwọn ti appeal court case court judgement tí wọ́n fáwọn ní ìjọba ìbáyìí o pé appeal dẹ̀ kọjọ́ mẹ́ta àwọn fẹ́ lọ káwọn bọ̀ káwọn lùlùwọ̀lù yìí wọ́n lè ṣe tẹ́ fẹ́ nìyẹn wọ́n lẹ ó ti ṣeéṣe ẹ̀ lùlùwọ̀lù yìí ni wàláì mo fọlọ́ ọba búra ní appeal wọ́n lùlùwọ̀lù ni lọ́dún náà lọ́hùn ó sì bí ọba tí wọ́n jẹ tí ń bẹ lórí oyè dòní ọ̀rọ̀ tá à ń sọ kì í sọ̀rọ̀ 40 years ago lọ́rọ̀ tá à ń sọ ìṣẹ̀lẹ̀ ilẹ̀ Yorùbá tá a wà yìí náà ni ṣé kò wá sí gbogbo nǹkan ìmọ̀ ni nǹkan kan yóò ti nǹkan kan mo ti sọ̀rọ̀ ẹ mo pa lásàmọ̀ àìfi gbogbo ẹnu sọ̀rọ̀ tá a bá wà lórí atẹ́gùn ló jẹ́ kí n máa dákẹ́ kí n máa fọ́ bí mo ṣe ń fọ́ lẹ́nà yìí ẹ̀yin àgbààgbà ẹ̀yin tẹ́ ẹ mọ nǹkan ẹ jáde ẹ já péra wájọ ẹ já ṣèpàdé lórí bó o nílẹ̀ Yorùbá yóò ṣe gba ìdáǹdè lọ́wọ́ bí because ibi Nàìjíríà tẹ́ ń wò yóò padà fọ́ eléyìí tẹ́ ń bá lọ yìí ẹni bá ní òní fọ́ ẹni náà ń tara rẹ ní tí bá ṣe nígbàgbọ́ nínú orílẹ̀-èdè yìí yóò fọ́ ṣe gbọ́ nǹkan tí Tùjí náà àbí nǹkan sọ gbogbo Boko Haram bandit yẹn pépà tó jáde láàárọ̀ yìí Fúlàní ti fẹ́ àtàkì Haúsá báyìí ọ̀rọ̀ àárọ̀ ẹni yẹn lórí punch gbé ẹ lọ́ka punch ẹni òun ní on the 6 ẹ lọ́ka Bello Turji tí wọ́n ń wá káàkiri bandit tí wọ́n wá káàkiri ó ti sọ̀rọ̀ ó nítorí pé àwọn Haúsá pa Fúlàní làwọn òfin ní jẹ́ kí Haúsá ó ní ìsinmi ní Kánò àti níbikíbi tán bá wà báwọn ó rí i pé wọn ò ní dáko lọ́dún yìí làwọn òfin jẹ́ kí wọ́n róko dá báwọn ó gbẹ̀mí wọn tán Fúlàní ti fẹ́ dojúkọ Haúsá ara gbígbàdúrà kan ni láti ilẹ̀ Yorùbá tí wọ́n bá ti ń fúnra wọn lóògùn jẹ báyẹn gẹ́gẹ́ bí ìlú táwọn bàbá máa lù látijọ́ pé fúnra ara wọn ni wọ́n mọ̀ fúnra wọn lóògùn jẹ tí bá ti ń ṣẹlẹ̀ bẹ́yẹn ó kò wá yẹ ká dáwọ́ ìrìn àjò wa dúró gbogbo tó bá yẹ ká tó ń lọ ká tó tú ká ti tù ká ti bà ká bẹ̀rẹ̀ sí ní bà ká máa tù káwọn fi bọ́ kúrò lọ́wọ́ àwọn olórí burúkú ajẹnirun àwọn ajẹnirun Bọ́lá Ahmed ọmọ Tinubu tẹ̀ ń wò ti há sọ́wọ́ wọn ó há sọ́wọ́ wọn ní o kì í ṣe pé wáyà ìtì ń ṣe ìfẹ́ inú rẹ̀ ní o ó ti há síbẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ọ̀gá NNPC Mele Kyari ní ń pàṣẹ Fúlàní ní ń pàṣẹ gbogbo tẹ́rí tí ń ṣẹlẹ̀ yìí àwọn náà ń pàṣẹ Dangote tẹ̀ ń wò yẹn ìran Haúsá ni Mele Kyari ìran Fúlàní ni Dangote dá lè ṣẹlẹ̀ Fúlàní fẹ́ jẹ oko Haúsá run tí ń ṣẹlẹ̀ nu
ṣùgbọ́n Yorùbá ló wà níjọba lọ́wọ́ òun ní gbogbo ayé ó máa dorí wàhálà lù nítorí pé ìyẹn náà kò yé sí mọ́. Mo ń sọ fún yín pé kí gbogbo ní ṣe Bọ́lá Ahmed Tinubu ti ń gbà mọ́ra wọn yẹn kì í ṣojú lásán, ẹjọ́ dẹ̀yìn sìn yóò padà jẹ́wọ́ ìrìn àjò ẹ̀. Tèmi ò ní jù báyìí lọ torí mi ń fẹ́ kí fídíò mi lọ́ǹgì rẹpẹtẹ mọ́. Eléyìí tó jẹ́ kókó nú ọ̀rọ̀ yìí, ìran Yorùbá a ní ìpàdé àpérò ńlá eléyìí tí ó dá lórí bó la ṣe fẹ́ bọ́ lóko ẹrú, tí tèmi ò jù bá ń lọ.